unaware mo stain èmi ni mo ń drive bọ̀bọ̀ agent yẹn ó jókòó sínú mọ́tò ṣé ń gbọ́ mi bọ̀bọ̀ tá pè lọ́jọ́ yẹn lórí live stream ni o tó ní pé òun gbọ́ sọ pé ṣé kóun lọ bá mi rà bó azá tọkùnrin mi ò fẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ òun ni tẹ́ bá wo inú pátá yẹn ẹ máa rí pé kò ń ṣe g-string kò dẹ̀ kì í ṣe nǹkan tí ó wà sexy kò ń ṣe Victoria's Secret tá lè wọ̀ lọ́lé àwọn boyfriend wa pa fẹ́ lọ gbá match. So now the woman now said something that, why can't I walk into the market myself and buy it? Okay. Ẹ̀yin tèmi FUNMI Awelewa ó ti jáde o tí a mọ̀ sí Morili ó ti jáde o wá explain bí ọ̀rọ̀ pátá rẹ̀ tí ó stain nígbà tí òun ṣe nǹkan oṣù tí wọ́n fi ń bú tí wọ́n fi ń drag rẹ̀ tí wọ́n fi ń kọ́lẹ̀ out lórí ayélujára online òun ló explain fún ọkọ àwọn single mother yìí. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu FUNMI Awelewa. Since everybody wants to know the hidden truth, the kind of figure I am in the society, níwọ̀nba náà, ṣé máa bọ́lẹ̀ ká má tẹ̀ sọ pé ti aṣọ tó stain àbẹ́ anything, ṣé máa bọ́lẹ̀ máa wọnú ọjà torí mo fẹ́ lọ ra pátá nígbà tí mo léyàn méjì grown adults tán lè lọ. It's not even making sense. Now, the woman now said something. I'm not talking about that. It's the woman that is not making sense at this point. I'm talking about the scenario. She ain't got me because I respect people. And even the fact that I want the woman to see my own point of view. Everybody just want to make content. Everybody just want to talk about, oh, this is something that is trending. So, yeah, as a buro to just me, matter so says rep mo. Oh, one in no moto mo de park sinu benye go. Oh, de lo kon shepo crossy. Oh, de lo ra. Oh, ya ba mi ra. Emi on lo tampon. Obìnrin tó bá wà níbí àwọn ni mò ń sọ fún báyìí mi ò ń lo tampon because mo rí notice pé ìsàlẹ̀kùn mi máa ń kan mi gan débi pé Ọlọ́run má dẹ̀ jẹ́ kéèyàn fi oge ṣíṣe dá àìsàn sí rẹ̀ lára arúgbó lè mi níwọ̀nba. Do you understand? So now it's not just making any sense and the woman said ẹ̀rọ ọmọ ní iṣẹ́ ní ondis ẹjọ́ ṣáà kí wọ́n dá ondis lọ́wọ́ àwọn ondis island àwọn tó ń ta kíní online. Is she not a girl? Tó bá wá jóbìnrin ni mo rán mọ́ mi àfi kẹ́ kúkú ní kán mọ̀bẹ kan lọ pa ọ̀tá mi dànù. Because when I saw the video, she was saying, ilé ayé ti di kíní kan, kò sí nǹkan tẹ́ lè rán ọmọ mọ́, gbogbo ọmọ lẹ lè rán ní kíní kan, gbogbo ẹran ọmọ lẹ lè rán nígbà kan. Mi ò ní kó fọṣọ mi. The last time I checked, mi ò fún ní pátákó fọ̀. New on this, tag ṣì wà lára ẹ̀ ló lọ rà. Tóun gangan dẹ̀ lè rà fúnra ẹ̀ ní tó bá stain. Ẹ̀yin yìí náà lẹ máa sọ́njọ́ tó lúwẹ̀ bá wọnú ọjà tí ìdí bá ṣe ẹ máa rántí arómi máa wẹ̀ kan tó lúwẹ̀ ìyá àsẹ̀yìn tó lọ́bùn ni. Ìgbà yẹn lẹ́wàá máa tọ́ka sí pé ẹ̀rí ẹ̀rọ celebrity yẹn ṣẹ́ ní gbé yẹn sàn online ni. So why is everyone making it look like it's a big deal? Down. She understand. Mo jẹ́ ọ̀tọ̀ pé mi ò ṣe opportunity débi pé màá drag èèyàn into my own kini no. If I don't need something at that period, okay, mo dáná tán lọ́jọ́ yẹn ṣé bí mi ni pé mo gbóúnjẹ fún kó jẹ ni. Lọ́mọ tí mi ò invite wá sílé mi. Definitely John yẹn gan ó lè ní and she invited me to her house, she will not give me food. Ó lè sọmọ́rọ̀ now. Bọ́lá ipò mi ata mi tó jẹ tí òun ṣe pé òun ló dáná yẹn á bí. Oníjọléyà gbogbo ẹ̀ oníjọléyà ẹ̀ pé wọ́n ní kóun lọ shop dem tóun bá tó kóun máa bọ́ lé yín kẹjọ wá wọ́n wá ní òun níjọléyà tó ti travel. Níjọléyà tó ti travel. Ó ti ẹ̀ mọ́lé yọ̀gàn kò tiẹ̀ mọ gravity pé á tó jẹ́ kó mọ́lé òun kò tiẹ̀ mọ gravity bí kí yẹn gan ṣe wúwo tó ìyẹn mélòó máa jẹ́ kó mọ́lé òun. Ilé mi gan kọ́ Mr. Shakiru ilé mi kọ́ Shakor. The place is a fashion house in Ibadan. That place is where all my tailors, that's where they work. It's a fashion studio. Tó ti ń ránṣọ ni, kò ń ṣe lé mi. Kò séyàn tó mọ lé mi mo ìwà yìí wọn ọba wọn tó bá close mọ́ mi díẹ̀díẹ̀ náà mọ lé mi. So kò ń ṣe lé mi. Ibi tó ti ń ránṣọ a whole building ni self compound táwọn tailor wà ní. Ìjọ́ tó dẹ̀ wá gbogbo àwọn tailors mi wà ńbẹ̀. Àwọn yẹn gan ò tá sí because ìrìn àjò wọn ò papọ̀. So ilé mi kọ́ ló wá. Ṣóńgò sọ́gan ní AK lórí live stream lọ́jọ́ yẹn. So now, where am I getting it wrong? Where am I getting it wrong? That is my question because now everybody is making it look like every point got to Kobare. Ó ní mo sọ pé kó wá lọ́jọ́ léyà. Ọjọ́ léyà tá ń sọ yìí AK. Ọjọ́ léyà yẹn ni ó gba àyè 26 and 27 ló. Ṣé rántí pé ó mark ẹ̀? Yeah, ó ní òun ta òun ṣe rice òun wá sọ fún yín pé òun dáná lọ́wọ́ òun fún oúnjẹ lẹ̀ sórí iná. Ó wà nínú nǹkan tí mo post sórí Instagram. Ọjọ́ torí èké tí àwọn ọmọ yẹn bá mọ nǹkan tó ń pè ní defamation of character ni wọn ní ṣọ́ọ̀ṣì tó ń ṣe yẹn
ó dà pé tó ń bá ti fi kan nínú wọn jófin. ṣé ìwọ náà ó jẹ́ máa gbọmọṣẹ́ ṣé ìwọ náà gbọmọṣẹ́. ṣé mo gbogbo èmi ò máa lè gbọmọ gbẹ̀mí gbẹ̀mí èmi á ti rán wọn lẹ́wọ̀n. Bàṣírà ló mọṣẹ́ bọ̀ wọn kò ṣáà wèrè. fún tẹ̀tẹ̀ mi ìwọ ò gbádùn sí ẹ̀ Bàṣírà. mo náà mọṣẹ́ èmi á ti rán wọn lẹ́wọ̀n èmi ò ráyè gbogbo wèrè. ó dà òkè tí má gbọmọṣẹ́ sí báyìí tó kẹ́ ló ṣe má dà pé má mọ̀ wọn délédélé má mọ̀ lè yẹ ẹ̀mọ bàbá ẹ̀ ẹ̀mú má wò ó má fẹ́ wọn wá wọn lọ lẹ́nìí. Bàṣírà ó mọ nǹkan tó tẹ̀ fọ́ ni ó ti ń kó bá rẹ̀ because 20 ó dà pé Wednesday and Thursday ní iléyá àtọjọ́ kejì iléyá kò wá lọ́jọ́ Tuesday and Wednesday ó lóun lọ sí interview ọjọ́ yẹn lọ́jọ́ tó sọ mọ́rọ̀ pé òun fẹ́ lọ ṣe kí ló nǹkan tó lóun fẹ́ ṣe náà travelling interview. So now how is it possible that I called her when you already told me that you'll be going for an interview? Ṣé rí pé kò jọra wọn mọ́. So I now called her that wá bá mi dáná. Ṣé mo kò tí mo fi máa ń dùn ní pé àwọn ọmọ even the first one gan tó kọ́kọ́ call me out ìyẹn go rí nǹkan kan sán pa mi. Mo good fún nǹkan kan mo máa ń jàre èèyàn because ìní jí orí nǹkan tó fẹ́ sán pa mi. Èmi gangan ò ní life tẹ́ fẹ́ sán pa mi. Èmi gangan wà nǹkan tẹ́ fẹ́ sán pa mi. That is the point. Èmi gangan mo ṣe rí tí mo bá post nígbà mi lórí TikTok táwọn bá kọ síbẹ̀ pé FUNMI AWELEWA mother kìíní kan FUNMI AWELEWA husband kìíní kan FUNMI AWELEWA's daughter FUNMI AWELEWA èmi gan mo sọ pé intẹ́ ń wá kiri yẹ mọ́ wá mọ́ èmi gan ò ní. Because that's the point. Intẹ́ ń wá yẹn gan èmi gan ò ní mi fi cap. Nǹkan tó fẹ́ sọ ń pa mi kò sí bó ṣe fẹ́ ṣe mi ò ní mọ ìdání débi mi ò tún wá ní receive call ẹni tí mo bá ń date lẹ́gbẹ̀ẹ́ ọmọọṣẹ́ kankan. Only that night she was calling her boyfriend. She was just she mo nǹkan tó fi sọ ọ̀rọ̀ yẹn mọ́rọ̀ everybody. Ó ní pé ìgbà tó wá ń pè yẹn wá sọ fún boyfriend ní kí òun ló ń pèpè yìí o. Do you know why she said it? Now, let me tell you one thing here. Being a smart move, she actually did the wrong thing because she felt like bóyá tí mo bá ní boyfriend, ṣé ń gbọ́, tí yẹn bá wò yẹn wá máa reason pé ṣé mo pè fún mi lọ́jọ́ yẹn ni. AK, you no get. She's just bringing atamo. Ẹ wo. Ó dà pé wọ́n ráwọn ilé wa tó ní fún mi talkless. Ó dà pé lórí burúkú ni ìyá yín tó bá parọ́ mọ́ yín ẹ̀ ní sọ̀rọ̀ ẹ rìn lọ. Yepa. Ó dà pé lórí burúkú ni ayọ̀ ní sídá ayọ̀ ẹ tí òkè táyọ̀ ẹ máa rìn lọ. No, ya wèrè ó sọ fún mi pé fún mi talkless tó máa ṣe fún mi. Fúnmi filẹ̀ má bàjẹ́ ìgbòrí wọn ló pọ̀ jù nù wọn sẹ́. Anybody má bẹ̀ mí eléyìí sọ pé fún mi talkless ìyá ẹ bó fẹ́ ṣe rìn wà lọ. ní ẹni tó bá sọ̀rọ̀ sí ẹ gbé wọn Ṣé mo sọ̀rọ̀ rí bíbí ni ṣé rí mi kí n wá sọ̀ online rí ni olórí burúkú eléyìí sọ pé fún mi talkless. Kò dẹ̀ ní dákẹ́ ọ̀jìràn ẹ̀ṣá. ẹ máa pàṣẹ rẹ títí ẹ máa fún wọn ní pé ẹ̀rí bí Wùmí tó yẹra ṣe máa ṣe. No, they actually need this course at this point. Eléyìí sọ fún mi pé fún mi talkless. Wọ́n máa parọ́ mọ́ ẹ ní ojúkorojú ẹ, wọ́n máa parọ́ mọ́ ẹ ò ní lè sọ̀rọ̀ ni. This is business I spent millions of naira on. Private account òfò, wọ́n dà ìpamọ́ yẹn ló rán wọn wá ogún ìjọ máa rìn lọ ẹ máa ṣòfò dànù ni. Mi ò máa kí n jáde kí n máa sọ̀rọ̀ tó rọ̀rọ̀ ẹnu mi ò máa dá ma ni. I've got a very bad mouth. One of the major reasons. Ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa ṣíkà ẹ máa tọ́ kámẹ́rà ẹ máa fún anybody jẹ. Kò sáyé celebrity. Kò ní ẹ yẹ jẹ́ kò kó ní wọ́n lára yẹ celebrity lọ. kò ní yẹ Vicky kò ní yẹ Vicky sales girl tó parọ́ mọ́ mi. Ó dà ìkórè yín burú gan ṣá. Ṣé torí mo dẹ̀ wá ń dákẹ́ mò ń dákẹ́ tí mo bá fún yín ní mo rí list ẹ̀ kọ́lọ́mbà mi ìfọ̀rúnkẹ́ sí kọ́ọ̀dù mélòó ni yín ló máa dúró. At this point èmi gan máa mú aṣọ báyìí máa fi kọ́rùn máa mú ìwà Wùmí torí Ọlápọ̀n gidi tí Wùmí tẹ́lẹ̀lẹ̀ Wùmí tún máa sọ̀rọ̀ ni èmi tún máa bú yín ni èmi tí mo lè fẹ́ bú rap ó dà ìpẹ́ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ rìn lọ. Ìbínú owó tún ní fẹ́ bú rap guy. Wàláì mo máa fẹ́ bú rap fún wọn gidi èmi tó tí mo bá mú wà Ìbàdàn gidi Bàṣírà abẹ́rẹ́ nìyẹn màá tún pè lórí fóònù pé ó yá èèyàn mi bá mi gbé wọn ṣe pé a tún máa jọ mú wọn kó ọ̀rẹ́ ní Bàṣírà náà rẹ̀ dá wèrè. It's becoming annoying. Kí ló wá ṣẹlẹ̀ lè máa jáde ó máa sọ̀rọ̀ tán ó máa jáde ó máa sọ̀rọ̀. You can't tell her to talk less because nǹkan tó no now ẹ̀yin náà mọ̀ nǹkan tó ẹ mọ̀ nǹkan tó wà nǹkan náà. Ẹ̀mẹ́gbadá ni ẹ nà mí mo wá ké ẹni báyẹn kọ́ ni kí n ṣe sunkún èmi kọ́ lára ń ta ni ṣó lórí burúkú ni yín ni. Èmi ló drag now orúkọ tí mo ti ń build for years wèrè ara yín dẹ̀lélẹ̀ ìtọ́rọ̀ ẹ bá dé thread tó dé Twitter ẹ̀yin lẹ́ máa sọ pé and how loud they do. Àwọn ọmọ ọ̀ràn kíran ọmọ má ṣàǹfààní ọmọ má ṣe ọmọ má ṣe rere gbogbo. Fáìtì tó gbé síta yẹn gan ni ó bá gbogbo ẹ̀ jẹ́ ìyẹn náà ó bá gbogbo ẹ̀ jẹ́. Èwo jàre náà. Pátá àbí kí ló wúkọ lífítà àbí kí ló wúkọ nǹkan tó lóun gbé sókè yẹn. Ìyẹn ọkàn mi ẹni tí ìyá láyé ò bá wọ pátá rí ìgbà tí ilé ayé wà nílé ayé aṣọ lẹ́lòmíì fi ń ṣe nǹkan oṣù
èmi ra pátá kí n lè lo sanitary pad ní àwọn ló jọ lójú àwọn ló jọ lójú òun ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan pé mi ò lè foge ṣíṣe para mi doctor ló dídí sọ fún mi pé kí n má lo tampon mi ò ń ṣakọ this is ọ̀rọ̀ obìnrin so I choose to buy panties because I want to use it for my kidney it's normal. àwọn kan bẹ́ẹ̀ yóò tẹ̀ kí n fi cry àwọn kan bẹ́ẹ̀ yóò kí n fi cry kò àwọn tí ẹ yóò ṣe kọ̀ ya crime wèrè nígbà náà láì. tí mo bá lo tampon tó di pé gbogbo kidney bladder mi everywhere gbogbo ikùn báyìí ó máa wú ní lọ́jọ́ kejì mo máa ní bloated stomach mi ó máa dàbí pé jẹ́ ò flow lára mi doctor dẹ̀ wò pé fún mi má parẹ́ tó ọlọ́mọ ẹ̀ka dáràn tí nǹkan kan bá lọ ṣèyàn lórí pé mò ń ṣakọ mò ń lo tampon èmi náà feel sexy mi ò ń ṣe sexy girl mi ò ń ṣe Gen Z tó bá tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ wọ́n á ní kí ló dé tí ò sọ síta tí kìíní àwọn olórí burúkú tó bá dẹ̀ mọ̀ pọ́ta àwọn èèyàn lọ underline health issue wọ́n lè ní bóyá wọ́n lọ lò ní bóyá wọ́n lọ mo yóò obìnrin tó pé ó ti fi àìmọ̀kan ó ti fi parẹ́ ìdànù adéyà jẹ́ kí iṣẹ́ Ọlọ́run tó ń flow yẹn kó máa flow dáadáa kí ló dé olórí burúkú kan ní it's so unnecessary fún mi stop talking about it ó máa ṣòfò ni it's not unnecessary nígbà tẹ́ gbé pátá síta àbí mọ́mì tó sọ̀rọ̀ pé mo rán ọmọọṣẹ́ ń pátá náà ẹ̀ lè lọ bá wọn online olórí burúkú tó bá wá blame mi bí ó máa rìn ló máa ṣòfò tọmọtọmọ tèrè bí àṣẹ ẹ pè mí pé mo raz ní point yìí mo raz ẹ pè mí pé mo raz ní time yìí mo raz in fact mo raz gidi raz yẹn ló fún mi lówó mórìlì ni mi ò tiẹ̀ ṣe FUNMI Awelewa mọ̀ mórìlì ni mi ẹ máa rìn lọ ẹ máa ṣòfò gidi báyìí lọ́wọ́ ta wáyé kí ló dé they no dey mind their business at all they keep saying different things about me every day. bí yóò sọ̀rọ̀ àwọn náà ló máa mú ẹ sọ́wọ́ kó sọ̀rọ̀ bó ti sọ̀rọ̀ tí máa mú ẹ sọ́wọ́ náà ni àwọn wèrè jọjọ. ẹ má máa dẹ̀ rí tí yẹn ní so unnecessary ló ṣì tó ní so unnecessary. kò sí àyè celebrity òun náà mò ń sọ kò sí àyè celebrity wèrè kan. no èkejì ti dá mi padà báyẹn má wọrí. if there is something sọ dem back kò sí téèyàn fi punch celebrity mọ́ tó bá fún yàn ní pé tó bá comment ṣe comment page ní ẹ ṣe fídíò lé lórí kẹ́ gbé wọn ṣe pé. Akin tẹ́ bá fún mi ò ṣe ń gbọ́ mi tẹ́ bá fẹ́ ṣe celebrity ẹ lọ ṣe lórí snap yìí báyẹn fẹ́ gbé everybody lè pé lórí àwọn TikTok nídìí TikTok ní ìnáwó ní àwọn ọmọ TikTok ẹ gbé everybody ṣe pé lórí TikTok. kò sí pé kí ni o. ẹ má tẹ̀lé olórí burúkú tó ń sọ̀rọ̀ ẹ mọ̀ bóyá aṣọ ló ń tẹ́ sí dì tó tún máa mú tó máa fọ̀ lọ́jọ́ kejì tó máa sa tí òun pẹ̀ tó bá tún ti bọ̀. ó fẹ́ gbọ́rọ̀ ni ó fẹ́ gbọ́rọ̀ mọ́ mi. ó ti di wọ́ọ̀wọ́ọ̀wọ́. ṣé torí mo lè náà bọ̀ bí kúlì for celebrity bọ́ pápá wọ̀ lọ ẹni tí ò ti bọ̀ sílẹ̀ kó ti tọmọ Ìbàdàn wọ̀ kó bá wọn fà á. ọkọ̀ ẹ̀bà àmàlàkọ̀ ewédú anybody àwòrán ẹ ṣe pé. kẹ́tẹ̀ mi tó dùn mí o ṣé mo kọ́kọ́ fún mi ni ẹnìkan ní FUNMI Awelewa ó ní FUNMI forí fífọ́gò ó ti dì bẹ́ẹ̀ báyìí o wàhálà èké ti gbé mi wá sí TikTok má dẹ̀ máa wá dáadáa báyìí má wọ̀ ọ́. forí fọ́gò. TikTok yóò ní ìdí ẹ o. ẹ kìí ká gbẹ́dọ̀ wọlé lójú ni o. TikTok lọ́dẹ̀ ti máa bu yín jù. wàláì tó bá